wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Àwọn ajínigbé yọ̀ǹda òkú ìyá, dẹ́rẹ́bà àti ọ̀kan lára ọmọ ìyá mẹ́ta tí wọ́n jí gbé béèrè fún 30 mílíọ̀nù náírà. Àwọn ajínigbé tó jí ọmọ ìyá kan náà mẹ́ta tó fẹ́ lọ sìnkú ìyá wọn gbé ní Benue lọ́jọ́ àbámẹ́ta ti yọ̀ǹda òkú ìyá náà báyìí o. Dẹ́rẹ́bà tó wa ọkọ̀ àti ọ̀kan lára àwọn ọmọ ìyá mẹ́ta ọ̀hún, àmọ́ ìtúsílẹ̀ náà kò bọ́fẹ́ dé o. Àwọn ajínigbé náà ń béèrè 30 mílíọ̀nù náírà kí wọ́n tó lè fi àwọn ọmọ ìyá méjì tó ṣẹ́kù nígbèkùn sílẹ̀. Ẹ ó rántí pé ṣáájú ni a ti fi tó yín létí pé àwọn ajínigbé náà gbé àwọn èèyàn wọ̀nyí lọ lásìkò tí wọ́n rin ìrìn àjò láti Àbújá sí Òkèlẹ́yìn níjọba ìbílẹ̀ Òpókù, ìpínlẹ̀ Benue láti sin òkú ìyá wọn. Ọkọ̀ tí wọ́n gbé lọ ló bàjẹ́ lójú ọ̀nà Òtúpò Gòbíà níbi tí wọ́n ti ń wá àtúnṣe sí ni àwọn ajínigbé ti bá wọn tí wọ́n gbé wọn lọ. Gẹ́gẹ́ bí àwọn ẹbí tí ọ̀rọ̀ náà kàn ṣe ṣàlàyé fún ẹ̀ka ìròyìn Idoma Voice, wọ́n ní àwọn ajínigbé náà padà fi dẹ́rẹ́bà tó wa ọkọ̀ náà sílẹ̀ pẹ̀lú ọmọ òkú kan, wọ́n sì gbé òkú ìyá tí wọ́n ti kọ́kọ́ gbé lọ náà padà fún wọn. Àmọ́ méjì nínú àwọn ọmọ òkú náà ni àwọn ajínigbé kọ̀ láti yọ̀ǹda àfi bí wọ́n bá san 30 mílíọ̀nù náírà. Gẹ́gẹ́ bí àwọn ẹbí ṣe wí, àwọn ajínigbé náà ti ń bá àwọn sọ̀rọ̀ lórí fóònù, wọ́n ní wọ́n sì ń lérí pé báwọn kò bá sanwó náà kò sí ìtúsílẹ̀ fáwọn méjì tó wà nígbèkùn rárá. Ìṣẹ̀lẹ̀ yìí ti dá mọ̀lẹ́bí náà sí dààmú báyìí o, pẹ̀lú bí wọn kò sì lè fi ìfọkànbalẹ̀ ṣètò ìsìnkú ìyá tí ajínigbé yọ̀ǹda ọ̀hún nígbà tí àwọn ọmọ rẹ̀ méjì sì wà nínú àhámọ́ tí wọn kò sì tí ì rówó gbà wọ́n kalẹ̀. Ìròyìn yàjẹ́ ìdógún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.